أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه ọpẹ́ ni fún Ọlọ́run àní Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ Ọlọ́run kó máa máa lórí Ànábì wa Muhammad gbọ́n ara lé wọn gbọ́n sàhábà wọn àti gbogbo àwọn tí wọ́n ṣiṣẹ́ sí Islam tó fi ṣẹ́kù dòní Ọlọ́run bá kí gbogbo wọn lápapọ̀. Àwọn yẹn tí ń bi mí lérò wípé kí ló dé tí n ti ẹ̀ sọ nǹkankan láti ìgbà tí COVID-19 coronavirus ti bẹ̀rẹ̀. Kò sí tí ò jẹ́ ń lè sọ̀rọ̀ àbí tí ò jó wú mi lórí ju pé ohun àìrírí téèyàn ò gbọ́ rí òun lélẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí láti bí 30 ọdún lé táwa ti wà láyé àríwé lẹ́rìí. Àwọn yẹn wá ní àmọ́ àwàlìbàyá ní kódà àwọn tó ti ń bẹ láyé 80 years back wọ́n ní irú ẹ̀ ò ṣẹlẹ̀. Kódà wọ́n fi díẹ̀ múlẹ̀ pé 200 years back irú eléyìí ò ṣẹlẹ̀. Allahu Akbar. Tó ń túmọ̀ sí wípé coronavirus yóò lórúkọ méjì tá a lè fún jù nínú Ọlọ́run ọba lọ. Allahu Akbar. Àwọn wo ló ṣokùnfà bínú Ọlọ́run tí bínú Ọlọ́run yìí tó fi wá ń kárí gbogbo wa? Ẹ jẹ́ ká wo bí tó ti ṣẹ̀ wá láti China ló ti bẹ̀rẹ̀. Kí làwọn China ṣe torí ilé ìfiṣẹ̀lẹ̀? Tó bá tẹ̀ wá já sí pé China ló ṣe Ọlọ́run, ó ṣe wá gbogbo àgbáńláyé. Àṣọ Ọlọ́run bá àlékẹ́ Ọlọ́run ṣàlàyé mọ́ wí inú Al-Qur'an. A'udhu billahi minash shaitani rajim. Ọlọ́run ní wa bada lahum sayyi'ati ma amilu wa haqa bihim ma kanu bihi yastahzi'un. Allahu Akbar. Ọlọ́run ní a fi hàn wọ́n ohun tí wọ́n ṣe láburú, agbéṣẹ́ aburú wọn tí wọ́n ṣe táwọn rò bá wọn ti ṣe gbé. Ọlọ́run la gbé wá bá wọn. Ọlọ́run máa fi hàn wọ́n, àṣẹ Ọlọ́run máa fi ẹ̀san aburú téèyàn bá ṣe láyé yóò máa fi hàn yàn látàyé, tó bá tó jáde kíyámà yóò tún fi hàn yàn. Ọlọ́run ní ìyà tí wọ́n gbé lé ayé ṣe láìdá òun rẹ̀. Ẹ̀wọ̀n oríṣiríṣi nǹkan tó ń fi hàn wá táwọn ará China ń ṣe, ẹ̀wọ̀n tí wọ́n ń jẹ, ẹ̀wọ̀n tọ́lọ́run lá gbọ́dọ̀ jẹ tí wọ́n ń jẹ, ẹ̀wọ̀n bí wọ́n ti ń ṣe. Àríbi tí wọ́n ti ń bọ ajá láàyè tájá náà ń ké báyìí nínú omi, wọ́n sì ń bu omi ẹ̀ mu. La ilaha illallah, la ilaha illallah Muhammadur Rasulullah. Ẹ wo bínú Ọlọ́run ló wá dé yìí, òun ló gbalé ló gbáko yìí. Kò sí tó jó gbalé gbáko ju pé Ọlọ́run ní ittaqu fitnatan la tusibanna alladhina zalamu minkum khassa wa'lamu anna Allaha shadidul iqab. Ọlọ́run ní ká bẹ̀rù fìtínà kan, ká bẹ̀rù wàhálà kan tó jẹ́ sí ìgbà tí ìjìyà ẹ̀ bá dé. Kò ní mọ lórí àwọn tí wọ́n ṣàbòsí Ọlọ́run, kò ní mọ lórí àwọn tí wọ́n dálẹ̀ ẹ̀rí, kò mọ lórí China mọ́. Ẹmọ èèyàn tó ti kú ní Italy báyìí, ẹmọ èèyàn tó ti kú l'Amẹ́ríkà. Kò wá sílùú tí kíní yóò dé, òun ló ń lékún sí lórílẹ̀-èdè wa Nàìjíríà yìí, àfi kọ́ Ọlọ́run bá ṣàánú wa. Ittaqu fitnatan, Ọlọ́run ní ká bẹ̀rù ìdààmú kan, ká bẹ̀rù wàhálà kan, ká bẹ̀rù lásìkò kan tó jẹ́ àsìkò gbà tó bá dé tíjì ẹ̀ bá dé, kò ní mọ lórí àwọn tí wọ́n dálẹ̀. Wa'lamu anna Allaha shadidul iqab. Ìyà Ọlọ́run ọba náà ló dé yìí. Ìyà Ọlọ́run ọba ló dé yìí, a lè lọ mọ́ṣáláṣí mọ́. Ìjìyà Ọlọ́run ọba ló dé yìí, kò sẹ́ni tó lè jáde mọ́, ọjà a lè lọ, iléèwé a lè lọ. La ilaha illallah. Àṣé kò sí solution ju pé kí gbogbo wa náà ká padà sọ́dọ̀ Ọlọ́run ọba lọ. Àfi ká padà sọ́dọ̀ Ọlọ́run, òun lọ bá tí solution bẹ lọ́dọ̀ ẹ̀. Wọ́n rògùn coronavirus. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí wọ́n mú ibà ló mú, tó bá ti treat ibà ó ti gbádùn, tó ló ní coronavirus. Àṣé bínú Ọlọ́run ọba ní àfi ká padà lọ sọ́dọ̀ Ọlọ́run wá sáré ila magfiratin min rabbikum wa jannatin arduha as-samawati wal ard u'iddat lil muttaqin. Àfi ká sáré tètè lọ síbi ká wá foríjì Ọlọ́run, ibẹ̀ lọ́nà àbáyọ wà. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kò sí tó sọ fún wa pọ́nà àbáyọ ń bẹ ju pé ká súnmọ́ Ọlọ́run, ká kó bí ẹ̀ṣẹ̀ lọ. Ìgbà t'Ànábì wa Ayuba alayhi salatu wa salam, ìgbà tá àìsàn dé, àìsàn tó lágbára gan, tó ní agbára gidi gan. Ayuba náà bẹ lọ́run títí
ohun tó fi bẹ lọ́wọ́ ni pé la ilaha illa anta subhanaka inni kuntu minadh dhalimin. alábòsí àbòsí tí Ayuba ṣe ń jọ kìíní àná kò tó ìtawà ọmọ Nàìjíríà ń ṣe lónìí. ṣàbòsí tá à ń ṣe fún ara wa ni àbí tá à ń ṣe fún ìlú wa gangan. ẹwẹ́nu ìgbà tí COVID-19 bẹ̀rẹ̀ yìí àwọn ètò ti dé ẹ̀ṣẹ̀ kún ẹ̀ṣẹ̀ látàrí pé wọ́n ní ẹ fún àwọn èèyàn lóúnjẹ, àwọn tẹ́ ní ẹ gbé inú ilé kíkí ní bàbá máa tàn ká, ẹ fún wọn lóúnjẹ, fún wọn lówó. gbogbo owó táwọn èèyàn ń donate yìí bùlọ́kù sí ẹgbà kan fi tí gbọ́ náà ni. oúnjẹ tó ní káwọn èèyàn pín àwọn kan wọ́n sì tún gé sọ́dọ̀ tiwọn. la ilaha illallah la ilaha illa anta subhanaka inni kuntu minadh dhalimin. ní gbogbo ẹja lọ tẹra mọ́ àwa tá a ti gbọ́ tí ó ti gbọ́dọ̀ wa. Rabbi najjini wa ahli mimma ya'malun. ká tẹra mọ́ ìyún náà dáadáa. bákan náà gbólóhùn bisimilahi alladhi la yadurru ma'asmihi shay'un fil ardi wala fis samai wa huwa as-sami'ul alim. ẹjẹ́ máa wí dáadáa. bákan náà ká máa sọ pé allahumma inni a'udhu bika minal ba'si wal jununi wal juzami wa min sayyi'il asqal. gbogbo àwọn àìsàn burúkú yìí kò sẹ́ni tó lè là wá ń bẹ jọ lọ́wọ́n ba lọ abẹ́ lọ́wọ́n ba lè kí ọlá kọ́lọ́n kó má ṣẹlẹ̀ bá wa wá owó eléyìí kó bá wa wáwọ́ ìgbólẹ̀ ó ti tó jímọ̀ ó ti di jímọ̀ mẹ́ta táàkì báyìí. jímọ̀ ẹlẹ́ẹ̀karùn ló tún bọ̀ yìí kọ́lọ́n ṣọ́ wa kọ́lọ́n bá wa káàsì burúkú ìkólẹ̀ kọ́lọ́n wọlé Ramadan tó ń bọ̀ yìí Ramadan ló tún dé yìí àbí ṣáàtún ní lọ tafsir nínú Ramadan mọ́ ṣáàtún ní gbọ́wá sí nínú Ramadan mọ́ àtún ní kí yín náfìlà nínú Ramadan mọ́ Ọlọ́run bá wa wáwọ́ kíní ìbòlẹ̀ tó Ramadan tó dé wala la ilaha illallah wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. hada bayanun linnas.